ni Sherif Mustapha. Tá bá wò dáadáa bí kòkòrò lọ sí ilé-ìwé, tá bá dẹ̀ wò dáadáa àwọn ìjọba wa ti gbìyànjú láti jẹ́ pé wọ́n máa kọ́ ẹ̀kọ́ ní orí rédíò, tẹlifíṣàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ nígbà tí a wòye, a rí pé àwọn ẹ̀kọ́ yòókù ni wọ́n ń kọ́ bí ìmọ̀ sáyẹ́ǹsì, English àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò sí èdè Yorùbá níbi bẹ̀. Èyí ló gún wa ní kẹ́sẹ̀ rún láti jẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní máa ṣe fídíò yìí ní orí àtàgbà yìí láti máa ran àwọn ilé ẹ̀kọ́ wa lọ́wọ́ lọ́nà kan àbí kejì. Ní ọ̀nà tó jẹ́ pé ohun tí wọ́n kọ́ nílé ìwé kò ní pàdé ní làákàyè wọn. Fún ìdí èyí, a máa ṣe fídíò yìí ní ẹ̀ẹ̀kan àbí ẹ̀ẹ̀mejì ní àárín ọ̀sẹ̀. Ibẹ̀ kan ni a fẹ́ bẹ̀rẹ̀. Gbogbo àwọn èèyàn tí ń gbọ́ wa àtàwọn tí ń wò wá, ṣé mọ̀ Yorùbá bọ̀ wọ́n ní kúṣẹ́, òun ni mú orí iṣẹ́ yá. Fún àríwísí yín, àríwòye yín, èyí táwọn olóyìnbó ń pè ní observation, comment àti kẹ́ mọ̀ pé wá ṣàkíyèsí, correction, suggestion and the likes. A nífẹ̀ẹ́ sí fún ẹni tó bá fẹ́ ràn wá lọ́wọ́ láti ṣe data fún wa ní àbí láti fún wa ní nǹkan tí ó fi rọrùn fún wa láti máa ṣe fídíò yìí síwájú. Ẹ lè pè wá sórí 08147675392. Ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp. Láì ní dùn ẹ̀pẹ̀nu, ẹ jẹ́ kí a wò dáadáa. Àwọn ọ̀nà mẹ́ta ni Yorùbá pín sí. Àkọ́kọ́ ni literature, èyí tí a mọ̀ sí literature titi wa. Ìtòpín sọ́nà méjì, literature àlòhùn àti literature àpilẹ̀kọ. Ọ̀nà kejì ni a mọ̀ sí grammar, ìmọ̀ grammar. Ẹlẹ́kẹta ni a mọ̀ sí culture. Eléyìí ni a fi ta àwọn òyìnbó yọ. Nítorí pé nínú titi wọn, àwọn ò ní culture, èyí tí ń ṣe ìmọ̀ àṣà àti ìṣe. Ẹ jẹ́ ká gbé láti bí grammar wa. Lónìí, ẹ jẹ́ ká wo ohun tí a ń pè ní part of speech, èyí tí wọ́n ń pè ní ìsọ̀rí ọ̀rọ̀ nínú èdè Yorùbá. Tá bá wò dáadáa nínú èdè Yorùbá, ìsọ̀rí ọ̀rọ̀ bí mẹ́jọ la ní. A ní noun, èyí tí a ń pè ní orúkọ. A ní pronoun, ọ̀rọ̀ àrọ́pò orúkọ. A ní ọ̀rọ̀ àrọ́pò àfààjù orúkọ tí wọ́n ń pè ní nominals. A ní qualifier, which is adjective. A ní conjunction, ọ̀rọ̀ àsopọ̀. A ní preposition, which is ọ̀rọ̀. Ṣùgbọ́n ohun tí a mọ̀ gbé wò lónìí ni ọ̀rọ̀ orúkọ, èyí tí àwọn olóyìnbó ń pè ní noun. Nínú èdè Òyìnbó wá ní a noun is the name of person, animal, place or thing. Nínú èdè Yorùbá náà bákan náà, nǹkan kan náà ni a sọ pé ọ̀rọ̀ orúkọ lè jẹ́ orúkọ ènìyàn, orúkọ ẹranko, ààyè àti nǹkan tó lẹ́mìí àbí nǹkan tí ò ní ẹ̀mí. Ṣùgbọ́n tí a bá wò dáadáa nínú grammar òde òní, ó ti kúrò ní orúkọ ènìyàn, ẹranko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn onímọ̀ grammar ti jẹ́ kó yé wa pé orúkọ ní ọ̀rọ̀ tó bá lè dúró ní ipò olùwà, ààbọ̀ tó sì lè gba ẹ̀mí tàbí ṣiṣẹ́ ẹ̀mí. Àwọn nǹkan tí oríkì tí wọ́n fún ọ̀rọ̀ orúkọ kò tún sí yẹn. Lẹ́ẹ̀kan sí, ọ̀rọ̀ orúkọ ní ọ̀rọ̀ tó bá lè dúró ní ipò olùwà, ààbọ̀ àbí gba ẹ̀mí nínú gbólóhùn èdè Yorùbá. Fún àpẹẹrẹ, wọ́n bá ní Àdìgún lọ ọjà. Àdìgún nínú gbólóhùn yẹn, òun ni ọ̀rọ̀ orúkọ tó ti dúró ní ipò olùwà. Tí wọ́n bá ní ọjà nínú gbólóhùn yẹn, òun ni àtúnṣe ọ̀rọ̀ orúkọ ààyè. Ọjà yẹn òun ni ọ̀rọ̀ orúkọ tó wà ní ipò ààbọ̀. Tí wọ́n bá ní bàbá pa àgbò funfun. Àgbò funfun, àgbò òun ni ọ̀rọ̀ orúkọ tó ṣiṣẹ́ ààbọ̀. Funfun òun ni ẹ̀yán. Ìyàwó Tọ́lá bí ìbejì. Ìyàwó ọ̀rọ̀ orúkọ. Tọ́lá òun ni ẹ̀yán tó yán ìyàwó. Àwọn ohun tí a lè fi dá ọ̀rọ̀ orúkọ mọ̀ nínú èdè Yorùbá nìyẹn. Ẹ tún jẹ́ kí a wá wo oríṣi ọ̀rọ̀ orúkọ tí a ní nínú èdè Yorùbá. Àwọn olóyìnbó á sọ pé wọ́n á ní proper noun, countable noun, uncountable noun, abstract noun and the likes. Bẹ́ẹ̀ náà ni àwọn náà ní nínú èdè Yorùbá. Fún àpẹẹrẹ, a ní ọ̀rọ̀ orúkọ èèyàn tí gbogbo wa ti mọ̀. A ní ọ̀rọ̀ orúkọ ẹranko, ajá, ewúrẹ́, àgbò, pẹ́pẹ́yẹ, adìẹ, bẹ́ẹ̀ bẹ́ẹ̀. A ní ọ̀rọ̀ orúkọ abẹ̀mí. Gbogbo àwọn nǹkan tá a kà yẹn náà lábẹ́ àpẹẹrẹ orúkọ abẹ̀mí náà. A ní ọ̀rọ̀ orúkọ kẹ̀kẹ́ gidi, òkúta ni, tábìlì ni, àga ni, bẹ́ẹ̀dì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn abẹ́ orúkọ ọ̀rọ̀ gidi wà. A ní ọ̀rọ̀ orúkọ àfòyemọ̀. Ìyẹn ni pé abstract noun. Ọ̀rọ̀ orúkọ àfòyemọ̀, ìdùnnú, kò sẹ́ni tí ń rí ìdùnnú, òye ni wàá fi mọ̀, which is happiness. Ìbànújẹ́, sorrow, joy, which is
ayọ̀, a ní ẹ̀rín, kò sẹ́ni tí ń rẹ́rìn, a ní ẹkún, kò sẹ́ni tí ń rẹ́kún. A kàn mọ̀ pé a mọ̀ ń sun àwọn ọba nǹkan òun ni à ń pè ní ọ̀rọ̀ orúkọ àfihàn. A ní ọ̀rọ̀ orúkọ asọ̀ǹkà, ìyẹn countable noun. Òkúta ni, ilé ni, ọkọ̀ ni, gbogbo àwọn nǹkan tá a lè kà báyìí ní ọyọ kọ̀ọ̀kan èjèèjì òun là ń pè ní ọ̀rọ̀ orúkọ asọ̀ǹkà. A ní ọ̀rọ̀ orúkọ aláìṣeékà, that is uncountable noun. Bí àpẹẹrẹ omi, yẹ̀pẹ̀, iyọ̀, gàárì, ìrẹsì, gbogbo àwọn nǹkan yẹn kò ṣeé kà. Bí ó tilẹ̀ jẹ́ pé àwọn onímọ̀ kan sọ pé a lè kà wọ́n nípa lílo àwọn nǹkan bí àmì bíi kóńgò ráìsì kan, gàárì abọ́ kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ ohun tá a gbà ni pé àwọn ọ̀rọ̀ orúkọ tá a dákọ yẹn, àwọn ọ̀rọ̀ orúkọ aláìṣeékà ni gbogbo wọn. Ẹ jẹ́ ká wá tẹ̀síwájú sí i. Kí ni àwọn àbùdá ọ̀rọ̀ orúkọ gangan? Tá bá ní ọ̀rọ̀ orúkọ, kí ni àwọn àbùdá rẹ̀? Characteristics or ká sọ pé features of the noun nínú èdè Yorùbá. One, a ti sọ ṣáájú, a ní ọ̀rọ̀ orúkọ ní ọ̀rọ̀ tó bá lè dúró ní ipò olùwà. Ìtumọ̀ òun ni ọ̀rọ̀ orúkọ tó ṣiṣẹ́ olùwà. Ẹ tún já wà pé tá bá ní bàbá na Àdìgún, Àdìgún níbẹ̀ yẹn ṣiṣẹ́ kí ni? Ó ṣiṣẹ́ ààbọ̀, ó ti tún paradà kúrò ní ipò olùwà, ó ti ṣiṣẹ́ ààbọ̀. Ẹ jẹ́ ká wo àpẹẹrẹ kẹta. That means pé ẹlẹ́ẹ̀kejì ni pé ọ̀rọ̀ orúkọ lè jẹ́ ọ̀rọ̀ tó ń ṣiṣẹ́ ààbọ̀. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ọ̀rọ̀ orúkọ lè jẹ́ ní àwọn ọ̀rọ̀ tí máa ń gba èèyàn nínú gbólóhùn. Àpẹẹrẹ, ìyàwó Àdìgún lọ ọjà. Ẹ rí i pé Àdìgún bí iná nínú àpẹẹrẹ yìí náà, ó ti tún ṣe kí ni o? Ó ti tún yípo sí ẹ̀yán. Ìyàwó ọ̀rọ̀ orúkọ ni. Àdìgún òun ni ẹ̀yán tó ń yán kí ni o? Tó ń yán ìyàwó. Ọ̀rọ̀ orúkọ ni ọ̀rọ̀ tó bá lè ṣiṣẹ́ ẹ̀yán. Àpẹẹrẹ tá a mú wá nìyẹn. Orúkọ ni ọ̀rọ̀ tó bá lè ṣiṣẹ́ ẹ̀yán, ìyàwó Àdìgún. Ẹ jẹ́ ká wá wò, Àdìgún kúkúrú lọ ọjà. Àdìgún olùwà, kúkúrú ọ̀rọ̀ orúkọ tó ń yan nìyẹn. Ó yan Àdìgún nìyẹn. Ọ̀rọ̀ ẹ̀yán tó ń yan ẹ̀yán, Àdìgún ti gba ẹ̀yán níbẹ̀ yẹn. So ọ̀rọ̀ orúkọ ni ọ̀rọ̀ tí ó bá lè gbẹ̀yán, ṣiṣẹ́ ẹ̀yán, dúró nípò olùwà tàbí ipò ààbọ̀ nínú gbólóhùn. A mọ̀ lọ ní òní lágbára Ọlọ́run. A tún máa pàdé ní ìgbà mìíràn ní orí àtàgbà yìí. Gẹ́gẹ́ bí a ti sọ ṣáájú, àríwísí, ìwòye, ìpàkíyèsí ni ó jẹ wá lógún gidi gan. Gbogbo tí ẹ bá rí pé ó kù díẹ̀ káàtó sí orí fún wa, ẹ máa pè wá sí àkíyèsí. Wọ́n ní ọyàn ọlọ́gbọ́n kan àkọ́kọ́ ibi tí omi sí pé aṣọ, ọmọ ẹ̀kọ́ ọmọ yẹ ilẹ̀ pẹ́ ilẹ̀. Náà ló fà tí babaláwo tí ń ṣe kí ni o? Ìdíje. Ẹ máa pè wá sí àkíyèsí. Inú ó dùn gidigidi gan tí ẹ bá ń like àwọn fídíò sí yìí. Ìyẹn ni ó jẹ́ kí a mọ̀ pé a kàn mọ̀ sí àwọn kíní lórí asán. Wọ́n ní ọmọ tó bá sípá ìyá rẹ̀ ń gbé. Ẹ bá gbé wa nígbà tí sípà ìgbé wa yóò dùn gidigidi gan. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ ràn wá lọ́wọ́ yálà láti ṣe data, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé láti máa ṣe fọ́nrán ní orí àtàgbà Facebook báyìí, ó máa ń jẹ data. Nọ́mbà wa ẹ lè pè wá sórí 08147675392 láti sọ bí ó ṣe máa jẹ́, tàbí kí ẹ pè wá sórí 007979652. Ẹ sì lè mẹ́sẹ̀jì wa ní orí àtàgbà yìí náà. Ẹ dákun síwájú sí i. A fẹ́ kí ẹ mọ̀ like, kí ẹ sì mọ̀ tẹ̀síwájú, ìyẹn share ní WhatsApp ní Facebook ní Twitter ní Instagram ní anywhere, YouTube and the like. Ẹ mọ̀ bá wa share fídíò yìí síwájú. Àgbèwà Yorùbá, èdè Yorùbá.